Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ̀sí fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní di o. Ajíbádé Emmanuel ni oníròyìn ọmọ yín ọ̀rẹ́ yín náà ni o. Àkórí ìròyìn tí mo mú wá lónìí ni reluwé tó yà kúrò lójú irin tó sì yà pa ènìyàn 3. Iléeṣẹ́ olùkọ́ ojú irin Nigeria Railway Corporation NRC ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn 3 di olóògbé lánàá ọjọ́ Ajé ọjọ́ 8 oṣù kẹfà ọdún 2026 lásìkò tí ọkọ̀ ojú irin Warri Ìtàpé kan yà kúrò lójú ọ̀nà rẹ̀ ní Agbor ìpínlẹ̀ Delta. Iléeṣẹ́ náà fi kún un pé ẹ̀ka 4 ló yà kúrò lára reluwé náà. Ọ̀gá àgbà iléeṣẹ́ NRC Dókítà Káyọ̀dé Òpè-Ifá tó fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan. Ó ṣàlàyé pé ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti rán àwọn ẹ̀ka tó yẹ lọ síbẹ̀ láti ran àwọn èrò ọkọ̀ náà lọ́wọ́. Nínú àlàyé Òpè-Ifá, ó ní iléeṣẹ́ olùkọ́ ojú irin Nàìjíríà ń fìdí ẹ̀ múlẹ̀ pé ìjàmbá ọkọ̀ ojú irin tó lágbára kan wáyé, èyí tó kan iléeṣẹ́ Warri Ìtàpé ní Òrò Agbor ìpínlẹ̀ Delta. Ó bani nínú jẹ́ pé èèyàn 3 ni a ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé wọ́n kú nínú ìṣẹ̀lẹ̀ náà nígbà tá a ṣe òǹkà àwọn èrò inú ọkọ̀ náà. Òpè-Ifá fi kún pé àwọn aláṣẹ ń tẹ̀síwájú nínú ìwádìí láti mọ ohun tó ṣokùnfà ohun tó mú reluwé náà kúrò lójú ọ̀nà náà. Bẹ́ẹ̀ lọ ni àwọn ń ṣètò ìrànwọ́ tó yẹ fún àwọn ẹbí tí èèyàn wọn pàdánù ẹ̀mí wọn. K'Ọlọ́run kúkú máa ṣọ́ wa ká sì máa rìn lójú ọ̀nà níjọ́ tí ebi bá ń pààyàn. Ẹ ṣé, ibi tí mo máa fi ẹnu mi sí leléyìí. Ẹ ṣé fún ìròyìn tòní, ó dàbọ̀. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo ẹ̀ gbogbo aláya òkè? Ẹ̀rù bà mí, èmi náà sọ pé kí n fi hàn ọ́ ni. Irọ́ ni. Mo ti wò lálẹ́ àná mọ́júmọ́. Ẹ̀yin náà ti wò. Mo gbọ́ mo ní ẹ jẹ́ rí àwọn tó a tún fẹ́ sọ pé a máa polongo fún ìyànfẹ́ ti wo. Mẹ́nu lè lọ jáde. Wàhálà ìwọ́n ti wò ó. Ẹ ti wò. Mo ti wò. Ẹ̀yin yẹn wa káàkiri ibi tí ọwọ́jà ìkànnì yìí ti ń fẹ́ dé ẹ̀rí bàbá ló ti wò yìí. Èmi ti wò. Kí ló wá ṣẹ̀yìn màmá náà tẹ́yìn ní òní wò, kí ló ṣẹ̀yìn brọ́dà, kí ló ṣẹ̀yìn sísítà. Ẹ lọ wo bàtà bàbá mi, ó ti jáde, ó ti wà ní Jígí Alára TV báyìí. Ẹ lọ wo, ẹ wo bàtà bàbá mi tá à ń wí. Kí ló ṣẹlẹ̀ sí bàtà bàbá mi? Ta ló jogún bàtà bàbá mi? Kí ló ṣe bàtà bàbá mi gangan? Ẹ wo ẹnu ọgbà ròyìn o, Jígí Alára ni ẹ ti lọ wò. Bẹ́ẹ̀ ni o, bàtà bàbá mi. Ó ti jáde o sórí ìkànnì Jígí Alára TV. Ẹ wo, mo fẹ́ kẹ́ wo, kẹ́ subscribe, kẹ́ comment, kẹ́ ẹ wo. Ọmọ àtúgbò sí ayé rẹ rọ. Bàtà bàbá mi now showing. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá yìí.
ìkànnì Jígí Alára 24,